ní bàbá táwọn ọ̀ràn àbáàsì tí wọ́n wí ilé bàbá tèmi náà sì gbé fún ìtú àfòdìdì ogun ọdún. bàbá yín nígbà tí wọ́n kú ń bolo wọ́n gbókù wọn lọ. sàárè wọn bẹ ní sàlẹ̀ àfọ̀njá yìí lára lẹ́yìn ìdá bàbá ìmọ̀ọ́mù tó wà báyìí lónìí bẹ́ẹ̀ ni. ibẹ̀ ni sàárè bàbá yín wà. bẹ́ẹ̀ ni sàárè bàbá tèmi wà báyìí. mo lè tọ́ka síbẹ̀. bàbá yín ilé olókè tí ń bẹ nínú ilé ayé lára yẹn bàbá tèmi ló kọ́. wọ́n sì ní ìsọ̀mọ́lẹ́ ayé láwọn léjìgbò ló ti wọ́n ní èjìgbò wọn ti ìmájì látẹnu Kàrímù. bóyá wọn ò rí lẹ́ẹ̀ tí wọ́n fi kọ́lé léjìgbò nípa. àwọn àtọ kò yé mi wọ́n fi wá kọ́lé sí. màmá bàbá ẹ dákun ẹ bá wa súnmọ́ bí ẹ dákun ẹ bá wa gbàgà yín súnmọ́ bí torí àwọn èèyàn tó ti ń béèrè yín lọ́wọ́ wa. bẹ́ẹ̀ni mo sì ti. bóòlù ẹ̀yin àti màmá yìí ṣe jẹ́. ọmọ àtẹ̀gbẹ́tàbúrò ni a. bí bàbá ìmáàmù náà. bàbá ìmáàmù torí àwa mẹ́rin àwọn bàbá wa mẹ́rin wọn kọ́ dé ilé Ayélára wọ́n fún àwọn méjì ní ilẹ̀ ní ilé Olókè Àgbẹ̀dẹ wọ́n sì fún àwọn méjì ní ilẹ̀ ní ìsàlẹ̀ àfọ̀. ẹjọ́ jókòó rẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. so nígbà wọn ṣe ní méjì òun káàkan náà ni wá ọ̀dọ̀ Alhaji Saka Ahmadu Ayélára ibẹ̀ lèmi gbé ní Funtua 62 mo ti débẹ̀. ó jẹ́ bàbá ti màmá yìí. ó jẹ́ bàbá ti Alhaja. ní màmá tó kọ́ wà tí bàbá wọn kọ́ ṣe ẹ̀sìn lórí Ayélára o. ṣé ń gbọ́rọ̀ ẹ̀yẹ ìyá o. so nígbà tí mo débẹ̀ ibẹ̀ mo ti ka primary school mi já ibẹ̀ mo ti lọ secondary school tí mo ti kà já. stop. gbogbo àwọn ọmọ yìí pátápátá kò sí ọ̀kankan náà gbogbo wa. bẹ́yìn ṣe gbé bẹ̀ làwọn yòókù náà tí wọ́n sọ̀rọ̀ lónìí àwọn bàbá wọn náà wá gbé ọ̀dọ̀ bàbá wọn. pẹ̀lú ògo Ọlọ́run. ipasẹ̀ bàbá tèmi ní gbogbo àwọn bàbá wọn pàdé fún ìtura. kò sì gba náírà kan lọ́wọ́ ilé bàbá mi. ní ìgboro ilẹ̀ yìí àwọn tó ń pọ̀tàn lónìí. ní ìgboro ilẹ̀ yìí gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ wa kí wọ́n yóò máa jẹ́ lómi lọ́kàn pé wọ́n ní Saka Ayélára olómú ilé Alára tó pọ́pùlà. Saka Ayélára. Saka Ahmadu Ayélára. Ahmadu òun ló jẹ́ kí ilé Ayélára ó pọ́pùlà. olókùnjọ́ pọ́pùlà. tí wọ́n jẹ́ bàbá ti yín. jẹ́ bàbá tèmi. so bẹ́ẹ̀ bá ti dé tó bá ti dé general. àyẹ̀wò ìkangun yín máa ń jẹ́lé ó pọ́pùlà nù. pẹ̀lú ògo t'Ọlọ́run. torí máàmù yìí náà ìkangun wọn náà ni. tẹ́ bá dé àwọn yaya tẹ́ máa lọ lọ́nà bàdà pọ̀ tún yín ẹ rí ilé tán pa Alhaji Saka Ahmadu Ayélára sí. ń débẹ̀. bàbá tèmi lọ́kọ̀ ẹ bá wá dé Sábó ní street lẹ́yìn ilé Akíntọ́lá ó fèsì swimming pool Akíntọ́lá ẹ rà Alhaji Saka Ahmadu Ayélára. wọ́n tún wá kọ́ síbẹ̀ náà. kọ́ síbẹ̀. àwọn ò ṣe wá lọ bá wọn láti gbà pé wọn èso ọmọ inú ilé kí wọ́n parẹ́. sáré rẹ̀ sì ń bẹ́ sálẹ̀ àpò. ó wá tọ́ sí Kàrímù tó dé. wọn ò tún wá sin wọn sí ibi ilé tí wọ́n ibi àwọn ilé yẹn wọ́n tún wá sin wọn sí sálẹ̀ àfọ̀n nílé bàbá wọn gangan. àsọlẹ̀ wọn ni. ojú orí òun ni wọ́n sì ń sí. sálẹ̀ àfọ̀n wọ́n sì ń sí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sì sáré wọn mẹ́bẹ̀ báyìí. bàbá tiwa náà ilé Ayélára Òkè Àgbẹ̀dẹ náà la sí bàbá tó bí ilé Ayélára Òkè Àgbẹ̀dẹ náà ni wọ́n sì láwọ̀ èso ọmọ. wọ́n ti sọ̀rọ̀ kó sọ pé àwa wò pé àní fún wọn lé sí àjọ ìgbà ìsìn wọn wáyé. èmi náà gbọ́ pé wọ́n ní bàbá ìmáàmù sọ pé kẹ́nìkan kan máa sọ. bàbá ìmáàmù ìwúre tí mo ṣe lánàá wọn wọ́n máa pè é mo yọ sọ ni. ó ní píìsì lòún fẹ́ la fi dákẹ́ tẹ́lẹ̀ àwa náà ní ọ̀rọ̀ a ní kóòdù wọn lọ́wọ́ tó pọ̀. bàbá ó ní píìsì lòún fẹ́. tí wọ́n bá pè yín lẹ́ni wíẹ̀ wípé kẹ́ ẹ wá sọ ọ̀rọ̀ yìí kò síbi tẹ́ ẹ lè ti lọ sọ. àní a fi àlùkùránì búra ní ilé láàfin Ṣọ̀ún níjọ́ tá a dá lórí ọ̀rọ̀ yìí a sì sọ tán débi wípé. ṣé bàbá náà mẹ́mẹ́ bàbá sọ ń yìí. bàbá sọ ń òjì. ṣé bàbá sọ wọn àná ni àbí tó ní. àwọn náà sí àwọn olóyè náà wà mí. àwọn olóyè ok. wọ́n ní kó kálukọ́ wá dìfẹ́ǹdì bó ṣe jẹ́ ilé Ayélára èmi sì wà nù pánà ìjọ náà lọ Fatai ọmọ Rahimi ọmọ bàbá wa ni ó wà láàrin wọn ó ní wọn fi hàn wọn sì fi hàn jọ náà lọ́hùn. ok ọmọ bàbá yín náà wà láàrin wọn. ọmọ bàbá wa wà láàrin wọn bí wọn ti. àmọ́ ọmọlé lòun ẹ ń bọ̀ àwọn ọmọlé làwọn bọ̀ iye sọmọlé. so ọjà àbúrò Mọ́gàjí Ayélára ọmọ bá ti yín ni. ọmọ bàbá wa ni. tóun ló sì lè sọ pé ìsọmọ bàbá òun. kò lè sọ kò lè sọ. wọ́n wá lẹ́yìn ìsọmọ inú ilé tó jẹ́ kó yé wa pé gbogbo ẹni tó bá ti súnmọ́ màmú ní ìsọmọ inú ilé. àwa náà ìgbà tá a bẹ̀rẹ̀ sí mọ́ torí tá a wà lọ́dọ̀ ìmáàmù náà fi sọ pé àìsí ọmọ inú ilé. lẹ́yìn náà fi mọ̀ pé rọ́ọ̀tì wọn ń pa láti bẹ̀rẹ̀ náà nù. kí ni ìmọ̀ràn yín fún gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tó ráwọn Ògbómọ̀ṣọ́ ó kálukú ń sọ̀tọ̀ tó wọ́n sọ tòsí bàbá ọdún wo lẹni wọ́n bí. 1949 ni wọ́n bí mi. ẹ̀yin náà gbọ́n kan 1949. 1949. nígbà tí irú bàbá 1949 adúrú bàbá 1949 bàbá mọ̀ nǹkan tí wọ́n sọ sẹ́wọ̀n pé nǹkan mi dénú. ilé Ayélára wọn sì bí mi. èèyàn mélòó ló jù yín lọ ní èèyàn mélòó ló jù yín lọ nínú ilé Ayélára báyìí. ṣé ẹ rí àwọn tí wọ́n wà ń bí nísìn Mọ́gàjí
Yẹ̀kínì ló kọ rẹ̀ Yẹ̀kínì ló kọ èmi náà. ok Fún kọ́rọ̀ yìí ó tó tàn ká mo kó àwọn èèyàn lọ bá ok wípé ká paná ọ̀rọ̀ yìí pé pégbò kíní pégbò kejì ọ̀bàjẹ́ lójú àwọn bàbá rẹ̀ mọ́jọ́ ọ̀bàjẹ́ lórí rẹ̀. So n tó sọ fún àjọ náà mo wá mú rántí wípé ẹni tó jẹ́ àbílẹ̀ kẹta bàbá ìmáàmù yìí ló ṣe ọmọ ìyàwó Mọ́gàjí oníbẹ́ẹ̀ ni. àbílẹ̀ kẹta bàbá ìmáàmù ló sọ ọmọ ìyàwó ti Mọ́gàjí oníbẹ́ẹ̀ ni ní 1959 ni. àwọn náà tún sọ. wàláhì tàláhì ó fọlọ́wọ́n bá búra oníbẹ́ẹ̀ ni ní 1959 ni. wọ́n sì ní òótọ́ ohun ètò sọ wọn bẹ̀ náà. òun nígbà tá a wá dé ààfin bí wọ́n ti gbé Mọ́gàjí wá wájú ó lóṣù kẹrin tó ń ti dé Ògbómọ̀ṣọ́ ní wọn mọ̀ pé jà kan lọ lọ́wọ́ the first defence ọkọ̀ gbánù ó tó wá di pé wọ́n kó sínú tí wọ́n wí pé òun ọ̀mọ̀ wá rí òun ò ṣe kíní ṣùgbọ́n jọ kí wọ́n ṣe ti panel tá a lọ dá wọn lóhùn ó lóun ọ̀mọ̀ pé jà kankan ń bẹ èyí iṣẹ́ àmọ̀nù òun ò tiẹ̀ ṣùgbọ́n òun ò súnlé Dáúdà kò súnlé lọ́sẹ̀ kan rí ó jù lọ kò súnlé lọ́sẹ̀ kan rí sùlẹ̀ àìlára rí jọ wọ́n ti bí so òun náà láti máa sọ wípé àwọn mọ́tàn ńgbà tí nǹkan tó pẹ̀lú ìmáàmù làwọn súnmọ́ ìmáàmù ṣùgbọ́n kò tẹ́ pé kíra àwọn yàkú lẹ́yìn rẹ̀ gbogbo àwọn abẹsẹ̀ àwọn kìíní gbogbo wọn bá bọ́ ẹ̀rìn pé so oúnjẹ yẹn wọ́n ti mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí ètekéte ni ìmọ̀ràn tẹ́mi ọkàn gba Ògbómọ̀ṣọ́ ni wípé a ti mọ̀ pé Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá yóò kò ní jẹ́ kí ìlú ó dàrú kò sì ní bàjẹ́ láéláé ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá wá sí ni ìlà ìlara wọn sì gbé a sí gbogbo tí wọ́n bá wulẹ̀ wọn ó ṣe láyé wọn ò lóòótọ́ o especially Kàrímù ó tiẹ̀ kéré sọ̀rọ̀ tí ń sọ Kàrímù ọmọ àṣà ó kéré sọ̀rọ̀ tí ń sọ. ẹ máa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀. tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àlékún ọ̀rọ̀ tá à ń sọ ní wípé ọ̀rọ̀ yìí ló bá lésì tí àṣà ọba fún mi kó fún mi èmi náà ń retí ẹ̀. ẹ wà dá padà. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣeun bàbá. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ bá dákọ yín fún gbogbo ilé kan sí bàbá. èmi ni Abiyekini Fasasi ilé Ayélára. tẹ jẹ́ bàbá fún màmú. mo jẹ́ bàbá fún ìmáàmù. màmá ẹ bá dákọ yín. orúkọ tèmi ni Alájà Aminatu. tẹ jọ mọ inú ilé Ayélára náà tẹ jẹ́ yín náà tó jẹ́ ìyá fún màmú. àti mo jẹ́ táìmì àti ìmáàmù ló jẹ́ fámílì ọmọ. ẹ̀yin náà mo wí wọn. ìyá náà lọ jẹ́ fún. ìyá náà ni. àjẹyà fún ìmáàmù. mo tẹ̀mí wá fẹ́ fi kún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún Ògbómọ̀ṣọ́ ni wípé nǹkan tí àwọn ẹni yìí ń ṣe ká mọ́ mọ̀ lóòótọ́ o àwọn kéré nínú àwọn tó ń bẹ ilé Haúsá àwọn tó ń bẹ l'Ógbómọ̀ṣọ́ wọ́n kéré nínú ọmọ ilé Ayélára síbẹ̀ níbẹ̀ nílé Haúsá ká mọ̀ kára wọn kó báwọn táwọn ń bẹ l'Ógbómọ̀ṣọ́ nìkan kí làwọn lè dádì sáìdì àwọn jẹ́ ìran Ayélára pọ̀ nílé Haúsá tí wọ́n bá délẹ̀ yẹ ẹ̀rù bà wọ́n tí wọ́n bá rọ́ wálẹ̀ ẹ̀rù bà wọ́n àwọn díẹ̀ nínú 100% wáyé àwọn 20% náà bẹ l'Ógbómọ̀ṣọ́ ìran Ayélára pọ̀ nílé Haúsá ní nǹkan tó ṣẹlẹ̀ sí ìmáàmù ibẹ̀ àwọn náà ò gbélé kọ́mọ yẹ kó ìjọ táwọn náà bá délé báyìí ní torí pé wọn ò gbélé o. torí pé wọn ò gbélé o wọn ò sọmọlé Ayélára kọ́mọ pé ìran Ayélára wọn pọ̀ káàkiri diaspora.